Akíwa ní orílẹ̀-èdè Yorùbá, akíwa ní kíkí ọlá, akíwa ní kíkí ọlá, akíwa ní kíkí àlàáfíà, akíwa ní kíkí ògo, wípé àlàáfíà Ọlọ́run ọba kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa, orí ajé ń jẹ́ tán, kọ́lọ́njọ́ máa kárí gbogbo wa. Ṣáájú ohun gbogbo ká dúpẹ́ fún Ọlọ́run ọba tó ní wá, tó mọ̀ wá, tó mọ̀ wá, tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa. Ọlọ́run ọba àríyìrú àlọ́, ọba àmọ̀ṣẹ́hùn, ọba àfẹ́, ọba ògo, ọba tó kárí ayé, ọba tó tẹ́rẹrẹ kárí ayé tí ò sálágbára kan lẹ́yìn Ọlọ́run. Kábíyèsí yín o. Adúpẹ́ ìṣọ́ yín lórí wa, adúpẹ́ ààbò lórí wa, adúpẹ́ lílọ, adúpẹ́ bíbọ̀, adúpẹ́ bá a ṣe ń jẹ, adúpẹ́ bá a ṣe ń mu. Ẹ̀yin lọ́pẹ́ tọ́ sí. Ọlọ́run bẹ̀ gbẹ́ ọpẹ́ wa, Olódùmarè ẹ gba ẹ̀yìn wa. Adúpẹ́ lọ́wọ́ ìran wa, adúpẹ́ lórí ìran wa tó dá wa, adúpẹ́ lórí gbogbo àwọn nǹkan tó ń ṣẹ̀mí àti tí ò ṣẹ̀mí lórílẹ̀‐èdè wa. Olúwa ọba ẹ ṣé, Ọlọ́run á gbọ́pẹ́ wa. Ẹ̀yin lọ́ba tọ́pẹ́ yẹ, ẹ̀yin lọ́ba tí ìyẹ, Ọlọ́run gbọ́pẹ́ wa, ẹ gba ẹ̀yìn wa. La hawla wala quwwata illa billahi al-azim. A fi àsìkò yìí pé gbogbo àwọn ọmọ Yorùbá níbikíbi tí ọwọ́jà ètò yìí bá dé pé a kú gbìyànjú, a kú kó lè dá. Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tó sọ lẹ́nu ó sàpòyàkọ́. Yorùbá túbọ̀ wọ́n ní inú níbí ni kò ka ìmọ̀ wá hù. Òun lèmi máa ń sọ nínú ọ̀rọ̀ mi pé mi wáyé wá tẹ̀yàn lọ́rùn. Tí n bá ti tẹ́ ayé mi lọ́rùn, tí mo tẹ́ ọba tó ní mí lọ́rùn, àbùṣe ti bùṣe. Kọ́lọ́run fi àánú ẹ̀ kó fi gbà mí, kó má wo ti wà, kó má wo ti ṣe. A pè wá káàkiri orílẹ̀-èdè àgbáyé, káàkiri níbi tọ́wọ́jà ètò yìí bá dé o. Ìjẹ́ ṣé bá a ṣe fẹ́ máa bá lọ léléyìí? Tá a bá wá sọ pé a bọ́ síta àsòótọ́ ọ̀rọ̀, ẹ̀yin àfáà kọ̀ọ̀kan alákatakítí ẹ̀ máa ná ń dẹ̀sí rò, wọ́n ń bà yín lójú jẹ́. Ẹ̀yin tẹ́ ẹnẹ̀sìn gan ti yẹ̀yẹ́ ẹ̀sìn yín, ẹ ti dàrú, ẹ ti da ẹ̀sìn yín rú. Tá a bá wá ń sọ wípé níbi tá a dé lórílẹ̀‐èdè yìí, wọ́n ní bí wájú ò bá ṣe lọ, ẹ̀yin máa ṣe padà ni. Yorùbá ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní bí iwájú bí ò bá ṣe lọ, ẹ̀yin máa ṣe padà. Ẹ wá wo bá a ṣe ń ṣera wa, ẹ wo bá a ṣe dọ̀tá ara wa látara ẹ̀sìn, ẹ wo bá a ṣe ń ṣera wa látara ẹ̀sìn, ẹ wo bá a ṣe ń yọ̀ǹda ara wa látara ẹ̀sìn. Àwọn tí wọ́n ní ẹ̀sìn kò sí máṣúmátọ̀ níbi tẹ́sìn ti wá o. Kí ló wá dé tó ṣe pé ìran Yorùbá a mọ̀ra wa mọ́? Gbogbo ibi tí wọ́n ti gbé ẹ̀sìn wá, gbogbo bẹ̀ àwọn náà ti develop technology 5G, ó ti jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n náà improve. Ẹ wo àwa tí wọ́n fún bíbá yìí, ẹ wá wà wá lójú kan, àwa joyè ẹja ojú kan odò adágún. Tá a bá wá sọ fáfáà míì pé ẹ jẹ́ káwa náà máa ṣe àwọn nǹkan tí wọ́n ń bíbá yìí, àṣà àti ṣe gbogbo nǹkan la ní nílẹ̀ Yorùbá ń bíbá yìí. Àmọ́ ṣá ẹ ti sọ gbogbo ẹ̀dẹ̀bọ mọ́ wa lọ́wọ́. Ẹni ìgbésẹ̀ tá a bá ti gbé ẹbọ ni. Irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí sìn, wọ́n ti pè mí ní ẹlẹ́ẹ̀lẹ́bọ, kò sí ohun tó pè mí tí ò jẹ́. Èmi ń sọ fún yín pé ọmọ Ọ̀rúnmìlà lèmi, kò rújú, ọmọ Odùduwà ni mí. Tó bá jẹ́ ọmọ Lárúbáwá ni ó lè ṣe pé Àbútọ́líbù ló bú ẹ, bóyá ẹnìkan ló dẹ̀bi wàhálà ayé tiẹ̀. Ẹ̀yin tó rí yín pé nínú ọmọ Yorùbá, nínú akọni Yorùbá, ẹ̀yin ni mo pè nírọ̀lẹ́ yìí ní ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni o. Ẹ bá wa ṣe ìwé ìtàn ìran wa, nítorí pé gbogbo ọmọ kọ́ ló mọ̀ tán, gbogbo òbí kọ́ ló mọ̀ tán. Yorùbá dẹ̀bọ̀ wọn ẹni tó sọ lẹ́nu ó sọ àpòyàkọ́ ni. Àáfàá mi ti rò pé báyé ṣe fẹ́ máa lọ ló ń lọ yìí. Èmi dẹ̀ mọ̀ pé gbà yẹn á bá kálukú láyé. Ìgbà kan bọ̀ tó ṣe pé orúkọ tó o bá jẹ́, bí wọ́n bá ṣe dárúkọ ẹ, oríkì ẹ ló máa júwe ibi tó o ti wá. Ìwọ tó ṣe pé àwọn ayé aráàbù ló fi ṣe bí ló fi ṣará. Ìgbà tí wọ́n ti gbẹ́sìn wá bóyá kó rí ẹ dàrú pẹ̀lú ẹ̀sìn tó gbà ní, kí làákàyè má sì fún ẹ. Tẹ́ bá wá rẹ́ni tó dìde lọ́mọ ọkọ tó ń sọ̀rọ̀, ẹ̀ lóbìnrin agbẹ̀yìntàn lásán. Mo lè jóbìnrin lóòótọ́ o, bọ̀ mi ń ṣẹgbẹ́ àfáà mi nílẹ̀ Yorùbá. Mò ń sọ, mò ń tún sọ. Ọba adániwáyé ló rán mi níṣẹ́. Èmi kọ́ ni mo ránra mi, àjẹyè mo dẹ̀ máa jẹ, ètè yín lórí mi á dasán. Náà ẹ wo àwọn tá a sọ pé à ń tẹ̀lé
à ń wo àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa most especially ìran lárúbáwá, ẹ wo àrà tí wọ́n fi àwọn ọmọ wa dá, ẹ wo àrà tí wọ́n fi dá. Ọ̀dọ̀ wọn ni ìbàjẹ́ pọ̀ sí, ọ̀dọ̀ wọn ni rádaràdá pọ̀ sí. Ẹ wá wo ẹ̀sìn táwa gbà tó bá kànràn ká fọmọlúàbí kún, rádaràdá làfáà mi náà ń bá kiri, àwọn àfárọ̀lẹ́ ayé. Wọ́n ti rí Islam pé ogún ni wọn ni, ogún baba ńlá kú wọn ni. Àwọn yẹn dẹ̀ gbọ́n tí wọn ọdọọdún lẹ̀ ń ru owó lọ bá wọn, àwọn ń túnú wọn ṣe, wọ́n ń tú gbogbo nǹkan ṣe. Kò dẹ̀ sí ilẹ̀ tí Ọlọ́run ọba dá láyé tí ò sí ìṣẹ̀ṣe tí wọ́n ń bẹ̀. Pé Ọlọ́run ọba dá ilẹ̀ kan kò sí ìṣẹ̀ṣe ń bẹ̀ láéláé. England tí wọ́n jẹ ọba ńjọ́ kìíní àná, ṣèbẹ̀rẹ̀ òkúta tí wọ́n gbé kalẹ̀ ìgbà tọ́ba wọn kú, ó ní àgbò tí wọ́n pa tí wọ́n fi ṣètùtù, tí wọ́n bá wá sọ nílẹ̀ Yorùbá bíbá pé wọ́n ṣètùtù ẹ̀ẹ́nẹ́bọ ni. Ṣé rí ibi tẹ́ ẹ kó wa dé, ṣé rí ibi tá a já sí? Ẹbọ ni àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan yìí tí wọ́n wà nípò ẹ̀, tí wọ́n wà níkàwọ́ ẹ̀, wọ́n wá káwọ́rọ̀. Wọ́n ti wò ó pé ẹbọ lẹ kúkú máa pè é. Ẹ wá wo báyé yín ṣe bàjẹ́. Bíbélì ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà olódodo á pínú ẹ̀. Ẹ wo ibi tá a ti bára wa. Mo tiẹ̀ fẹ́ bí wo àfáà tó tiẹ̀ ń sọ pé ẹbọ ṣé wọ́n pè é pé kó o wá ṣẹbọ? Wọn ò ṣá pè é. Ìdálù níṣèlú, ìṣẹ̀ṣe ìlú kálukú ni wọ́n fi ń to ìlú, ló fi ń tùbà ló ń tùṣẹ́. Ẹ lọ súnmọ́ àwọn ará Mẹ́kà náà, ẹ súnmọ́ àwọn ará ilẹ̀ Róòmù lọ́hùn, ibi Jésù ti wá. Ẹ súnmọ́ wọn tẹ́ ẹ bá tọ pinpin ẹ̀yin náà ráṣìírí wọn. Ẹ wá gbogbo nǹkan títí wá ń bíbá lẹ dojú ẹ̀rù fúnra yín. Àwọn àtọ̀húnrìnwá kan wá ń jí wa gbé, wọ́n ń jí wa pa. Àwa lè ṣe bó ṣe wù wá, a lè rìn bó ṣe wù wá mọ́. Tọ́n bá ti gbé gbèsè kan o, ẹbọ ni. Tọ́n bá ti ṣe nǹkan kan o, ẹbọ ni. Tọ́n bá ti ṣe léyìí, ẹbọ ni. Gbé MP mi fún mi. Kí ló dé? Yìí tá a bọ́ sátá tún ń sọ yìí tá à ń yára wa ní brain. Látara pé mo sọ pé ẹ má sọ àfáà dọlọ́hun, ẹ má sọ àwọn ṣéwù yín dọlọ́hun, ẹ má sọ àwọn ṣéèkì yín di ọlọ́hun. Òun la sọ ló bá dọ̀rọ̀ sí wọn lọ́rùn. Ṣé bọ́nà jẹ́yìn ló ń dí? Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àdàbí tó báyìí pé bọ́ba adániwáyé ṣe dá wa, ìyà lọ́ba adáni sọ kọ́ wa jẹ lókun. Tọ́ba adániwáyé ò bá ti dá wa fún ìyà jẹ, gbogbo ètè yín lórí ìran Yorùbá dasán ni. Ó máa di asán ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ó máa di asán ni. Ìrírí àwọn èèyàn pọ̀ nílẹ̀ Arab, ìrírí wọn pọ̀ tí ò kéré rárá. Ìrírí wọn pọ̀ tí ò kéré rárá. Nínú àwọn ara ìrírí àwọn èèyàn tá à ń sọ yìí, òun leléyìí. Àwa táwa ní pé ẹ ló mọ̀ àwọn obìnrin kọ̀ lọ wọlé lẹ́kọ̀ọ́ lẹ́yìn mo ṣe sọ lọ. Bí wọ́n jẹ́ pé àwọn aláàjì yìí, àwọn àfáà yìí, àwọn pásítọ̀ wọ̀nyí kọ́ máa lọ ṣe fídíò láwọn kọ́ńtírì tó ń lọ yìí. Wọ́n lọ pretend kó lọ wo ìwà wọn, kó lọ wo ìṣesí wọn, kó lọ wo ìwùwà sí wọn, kó lọ wo bó ṣe ń ṣe lọ́hùn-ún. Kọ́ wá sí irú ibi wọ̀nyí, kọ́ wá wo nǹkan tí àwọn tó wá fún wa lẹ́sìn, nǹkan tí wọ́n dá lára, nǹkan tó fi ń ṣe ìwà wò. Àwọn gọ́gọ́ lẹ́ka máa pèlè ṣù tó ń gbénú ènìyàn. Àwa táwa ní pé bí ẹ̀sìn wa ló ti wà lójú, I don't even understand. Bí ó ti wà lójú ni kò yé mi. Olùgbàlà olúkálukú lọ́lọ́run sí olúkálukú. Ó ti ẹ̀dẹ̀ rí pé àwòrán olúkálukú ló wà nínú fíìmù tó ń gbé wá fún Nàìjíríà tó ní pé òun ní ká máa tẹ̀lé. Àwọn àtẹ̀lé fíìmù aláǹtẹ̀lé Ọlọ́run. Àtẹ̀lé fíìmù ṣùgbọ́n bàbá. Àwọn àtẹ̀lé fíìmù kiri. Gbogbo ẹ̀sìn tó láwọn wá fún wa ká tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn. Àǹfààní wo ló ti ṣe fún wa? Àfijàyè náà ni. Kí lè sọ̀rọ̀ tán kẹ́lò mi tún bọ́ síbẹ̀. Ó ṣe mọ́ dárúkọ lágbájá. Mọ̀mọ́ ẹ̀fọ́ àwọn tó máa ṣépè nínú ọ̀rọ̀ ìwà o. Àfi kọ́ máa ṣe kí kọ́ máa jà, kọ́ máa fọ àpọ̀n tí ò tó kàn lẹ́sẹ̀. Àtìgbà tí Muslim àti Christian ti wọ Nàìjíríà láyé Nàìjíríà ti bàjẹ́. Ayé wọn ti bàjẹ́ fáínà. Ọlọ́run nìkan ló lè túnṣe. Torí wọ́n ti gba ìsìn àjòjì, wọ́n ti gbà wọlé. Wọ́n wá tún di ẹrú lábẹ́ ẹ̀sìn. Ọmọ tó bá ṣe kan tó bá wù báyìí tí ò bá ti ṣe tinú ìwé story book tó ń gbé wá fún wọn, tí ò bá ti ṣe ọmọ yẹn èṣù ni. Inú story tí wọ́n gbé wá fún wọn tọmọ yẹn ò bá ti ṣe, ọmọ yẹn èṣù ni. Èṣù ń gbénú ẹ̀, ó gọ́gọ́ lè ṣù.
tọ́lọ́run lé jáde lóde ọ̀run ọmọ yẹn gangan ni. bẹ́ẹ̀ àwọn tó dídí wà fún wọn lẹ́sìn níbí yìí wọ́n wá fún wọn lẹ́sìn tó ń gba ẹ̀sìn lọ́wọ́ wọn Nàìjíríà àwọn gangan tó máa wèwà wọn máa mọ̀ pé ọmọ wọn ò gbùwà kankan. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò tí ò yẹ kó rí bẹ́ẹ̀ àwa wá gbàgbé ẹ̀sìn tiwa àwa wá gbàgbé àṣà tiwa a gbàgbé ìṣe tiwa a gbàgbé everything about Yorùbá a gbàgbé ẹ̀ ó ti pẹ́ tá a ti sọnù ọ̀nà ti jù tá a ti sọnù kì í ṣe ìsìn láṣẹ ti sọnù ó dàbí ilé tó dókè tó lọ wọ́ ni àtìlẹ̀ pẹ̀pẹ̀ lọ́kẹ́ wọ́ wá àti ilẹ̀ ló ti wọ́ wá pé ní wọ́n gbómìnira Nàìjíríà sí ayé Nàìjíríà túbọ̀ ń dá tọ́lọ̀ bá wa tún orílẹ̀-èdè wa ṣe torí ilé ò lè dàbí àjò lè dàbí ilé àwọn tó dìde lẹ̀sìn wọn ò ní àwọn ẹbí wọn lára wọn ò ní ara wọn lára wọn ò ní àwọn èèyàn lára ju àwa tó wá fún lẹ́sìn wọn ní ká gbà oko ìsìn tá a wá gbà àwọn amú wa ń sìn àwa dẹrú àwa odidi ọmọ aládé àwa tí ẹ kọ́ máa bọ ní gbogbo àwọ̀ tọ́lọ́ ń dá àwa lọ́lọ́ ń ṣe lóògùn jù àwa lọ́lọ́ ń dá lọ́lá jù Nàìjíríà lọ́lọ́ ń dá lọ́lá jù àwọn fúnra wọn kọ́ sọ lọ́jọ́ mo bára fún wọn ṣiṣẹ́ oní Nàìjíríà is the best Nigeria is the best all over the country oní hey Nigeria is the best àdé ń sìrú àwa la wá ń sìrú hey a ti sọnù ọ̀nà ti pẹ́ ọ̀nà ti jìn máa àwọn àǹfààní yẹn àwọn aláàjì yẹn wọ́n á bọ́ sórí social media máa pariwo kíníkọ̀ Islam ọ̀nà tó rọrùn ọ̀nà tó easy ẹ̀sìn àlàáfíà tẹ̀ sọ́ di díle ẹ̀sìn àlàáfíà tẹ̀ pé báyìí túláàsì ó gbúdọ̀ kákéwú túláàsì ó gbúdọ̀ gbàwẹ̀ bíríbírí mo gbàwẹ̀ bíríbírí bó jẹ́ pé èèyàn ń gba tàwẹ̀ kú ní ó yẹ kí n ti gba tàwẹ̀ kú mo gba bíríbírí wò orí òkè sórí òkè pẹ̀tẹ́lẹ̀ orí òkè sórí òkè irú èmi máa wá dé Nàìjíríà yàn ká wá lóun wàásù Jésù àbí òun wàásù àbí òun máa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé sórí ìta ni ó yá kọjá lọ sáwọn kọ́ńtírì wọ̀nyẹn lọ fèsì àwọn kọ̀ọ̀kan bẹ̀ kó mọ bó ṣe ń rí lọ fèsì àwọn kọ̀ọ̀kan bẹ̀ kó mọ bó ṣe ń rí kó jókòó sínú ilé ẹ̀ kọ́ dédé wọ́n tún wá ṣe pamọ́ balẹ̀ wọ́n wá wọṣọ sójà wọ́n wá wọ́dé kí ló fẹ́ sọ ò ní kankan tó fẹ́ sọ kí ló fẹ́ sọ kí ló fẹ́ wú kí ló fẹ́ lójú ẹ̀ tó wọ́n tún gbé ẹ dé station àwọn látújàre àwọn wọn ìbáṣà wọn lójàre wọn lè ẹ́bà tó sí Nàìjíríà lẹ́yìn lájẹ́ wọn lè ẹ́bà tó sí Nàìjíríà lẹ́yìn ìbáṣà wọn lójàre ẹ máa bá wọn ṣiṣẹ́ kò ní sí ẹṣẹ́ wọ́n ti máa bèèrè lọ́wọ́ wọ́n ti máa sọ fún ẹ pé òṣìṣẹ́ òun ni wọ́n bá wọn ṣiṣẹ́ wọn ò ní fún yín lọ́wọ́ yín ẹlẹ́ tó bá tún fún yín gáàfù ló tún máa fún yín ẹ̀ẹ́dẹ̀ ti sẹ pé ṣùkúran ẹ̀ tún ní thank you náà ni ẹ má sẹ pé thank you ọjọ́ kejì ṣe fún wọn ní pé yín mọ́ ni àwa tí ẹ pé wọ́n máa bọ̀ wá wọ́n máa sọ pé wow wonderful àárí kan ti wá àpọ̀ kan ti wá lé àyè kan ti wá sí aṣọ kan ti wá. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o àáfàá tó ń bi mí pé nínú ìran lárúbáwá àti ìran tèmi èwo ni mo fẹ́ jù ṣáwọn ọ̀ràn tí wọn ò náànú láàrin ìṣẹ́jú kan ṣebí torí pànàbí Ọlọ́run gbànàbí dìde láàrin wọn ni lọ́rọ̀ ànábì fi yàtọ̀ láàrin gbogbo wọn ó yá à ń lọlẹ̀ mímọ́ o à ń lọlẹ̀ mímọ́ o à ń lọlẹ̀ mímọ́ ilẹ̀ mímọ́ tá à ń lọ náà ni ẹ̀wà àti ṣe nìyẹn wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń lọ sí àjẹ́ tíráì kẹ́ súnmọ́ wọn ẹ ti ẹ̀ lóṣù kan láàrin wọn tẹ́ ẹ bá lè mọ̀ wá wọn àwọn tó lálàáfíà nú wọn ló wá ń ṣe àjì àlàáfíà àwọn náà dẹ̀ sọ pé kán má kẹ̀yìn sí yín torí wọn ti mọ̀ pé kì í ṣèràn àwọn ẹ̀ṣẹ̀ àtọ́jú náà ni ìwọ tó sọ pé ọ̀hún tiẹ̀ tó sọ máa pé ó bá dijọ́ gbéǹde àlùkẹ́ àmọ́ Ọlọ́run ò ní fi èdè mi ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa ju alárúbáwá lọ Ọlọ́run dẹ̀ mú yín àlùkùránì náà tún sọ pé òun máa gbé wa dìde lórí ìrànràn níjọ́ gbéǹde àlùkẹ́ àmọ́ lórí ìrànràn lọ́lọ́run bá máa gbé wa dìde kí la wá ń fà kí là ń bá ká ojú tó yẹ ká fi ríran àfi ń tẹ̀lẹ̀ ni dáadáa tó yẹ kẹ́ ẹ ṣe èrí dáadáa kankan ṣe kàn ń bára yín jà ni ẹ̀yin lẹ máa mẹni tó máa wà lùjọ́ náà ẹ̀yin lẹ máa mẹni tí ò ní wà lùjọ́ náà ẹ̀dùn ọ̀nà ṣé wọ́n rán yín iṣẹ́ gan ni ṣẹ́yìn ni pí Ọlọ́run eléyìí ò ní wà lùjọ́ náà o eléyìí ò ní ṣe gbá o eléyìí ò ní ṣàwo o ẹ máa wàásù kókókó láti èní Monday báyìí ẹlòmíì ti wà mọ́ṣáláṣí èdè Monday báyìí ẹlòmíì ti wà láti chọ́ọ̀chì ó ti wà ní chọ́ọ̀chì àná àwọn ń jíyìn rere àwọn lọ́ọ́ ṣe sí tẹ́bọ́fin ní òsì àtàfà 419 àtàfà gẹ́rígẹ́rí àti tí ò gẹ́rí tí ń fohùn gẹ́rí ṣebíṣẹ́ ni òsì ìlú kájẹ́ṣẹ́ wà ń lu ni kọ́ máa àrẹ́sì gbogbo ẹ̀yin oníṣẹ́ bí yẹn tá a bá wá wí ẹni amóríwá ká fọrùn lẹ̀ ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú pẹ̀lú ògo Ọlọ́run
ẹ jọ̀ọ́ mo pé ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹ bá wa tẹ̀ ń pẹ̀lẹ́ máa fẹ́ mọ sítórì àwọn tí ìpìlẹ̀ wa nílẹ̀ Yorùbá a fẹ́ mọ sítórì wa a fẹ́ mọ ohun tó ń jẹ́ ìpìlẹ̀ wa gangan gbogbo àwọn tó ṣe pé Ọ̀rúnmìlà bá lò gbà tí wọ́n tún jẹ́ àròlé lẹ́yìn Ọ̀rúnmìlà lẹ́yìn Odùduwà ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ́ history wọn ẹ kọ́ṣẹ́ tí Ṣàngó ṣe láyé ẹ kọ́ṣẹ́ tí Ògún ṣe ẹ kọ́ ohun tí Ọya ṣe ẹ kọ́ṣẹ́ tí Ifá ṣe ẹ bá wa kọ́ gbogbo ẹ̀ jáde compulsory ní kọ́mọ Yorùbá mọ̀ fún wọn tọ́wọ́n bá ti fi wàsó gba dọ́là lọ́wọ́ ẹ̀ orí tiwa pé la ṣe ń sọrú eléyìí wọ́n mú ẹ̀sìn wá bá wa kí ló dá kalẹ̀ láàrin wa ṣebí kèńtà ni ẹ̀sìn dá kèńtà kalẹ̀ ó dá ọ̀tẹ̀ kalẹ̀ ó dá ká má ṣọ̀kan láàrin ara wa kalẹ̀ ẹ̀sìn yẹn dá pé àná ẹ gbọ́dọ̀ kẹ̀yìn ara yín síra yín ni ṣe bá níyàn àwọn tó mẹ́sìn wá bá wa nìyẹn bọ̀ àwọn bàbá tí wá fìfẹ́ gbà ìgbà tán tún máa wí ọ́ ní kí wọ́n máa ju tọwọ́ wọn dànù ẹni bá ti ń ṣe Islam o kò gbọ́dọ̀ ṣe nǹkan kan kò gbọ́dọ̀ lo gbá o kò gbọ́dọ̀ làwo kò sí nǹkan ṣebí ohun tó fi pa Múrítàlá lánàá ṣebí jọ́ Jímọ̀ ni wọ́n pa látara pé gbogbo nǹkan tó ń fi sára tó fi ń ṣọ́ra wọ́n ti mọ̀ pé kò ní lò jọ́ Jímọ̀ láti lọ kírun òun náà ṣe set up ẹ̀ tẹ́ ẹ bá wá rí nǹkan kan lára ọmọ Yorùbá ẹ máa sọ pé ẹ bá máa kú ẹ kú dànù orí kálukú ti pé bèbí ti ṣẹ́jú làákàyè wa ti ṣiṣẹ́ Ọlọ́run máa yẹ kí ìṣẹ̀sìn amúnisìn láyé mi àná kan lọpọlọ tèmi ní òṣìṣẹ́ ó dẹ̀ ti pé ìsìn làákàyè mi ti ṣiṣẹ́ nítorí pé Ọlọ́run ọba tó dá wa kì í ṣe Ọlọ́run gan ọba sùúrù ni tó clear of ẹ̀yin ìdọ̀tí ẹ̀yin olóòórùn àfà má ṣùmátò má dìde gbogbo ohun tó yẹ ká ṣe káyé gbogbo wa nítumọ̀ ẹ wà àwọn ọmọ ǹsìn ẹ̀ ń kẹ́sì sí wọn nínú ọpọlọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń kó sí wọn nínú ọpọlọ nǹkan yẹn kò mú dáadáa wá sínú ayé wọn lọ́la ó máa mú ètínẹ̀sì ọmọlàkejì kan hate ọmọlàkejì ni òun ni nǹkan tẹ́ gbogbo kéwú tẹ́ ń kó sí wọn lórí àti bible study tẹ́ ní kán máa lọ kán lè hate ọmọlàkejì kán máa ríran wọn ìran wọn máa rùn sí wọn wọn ò ní ríran wọn pé ìran ni wá àfọmọ Yorùbá torí ẹ̀ bá pé ló máa fi ìfẹ́ ló máa fi ṣe Islam ẹ̀ ló máa lò fẹ́ pẹ̀lú gbogbo ohun tọ́lọ́run bá dá nínú ìran ẹ̀ ẹ̀yin rádaràda yìí òkú akútàn ẹ̀yin Islam náà lè máa kọ́ bọ́ sí títì lè máa jájà ẹ̀yin àfọ́ alákatakítí torí pé ó ń ṣe fíìmù Yorùbá torí pé ó ń ṣe gbóǹṣàwo ìgbà tó ti ń hà sí fíìmù Yorùbá yẹn kó wá sọ lẹ́nu tọ̀ ráúráú àníṣán ti ẹ̀ pè yín pé kẹ́ ẹ wá kírun sí lára ni wọn ò pè yín náà ẹ̀yin àtòkò wa balẹ̀ jẹ́ ẹ̀yin ọmọ àlè gbogbo yín òkú ń ṣe ọmọ Yorùbá ọmọ àlè ló pọ̀ nínú yín Ọlọ́run á mú yín kò ní pẹ́ kò ní jìn ẹ jọ̀ọ́ ẹ bá wa gbégbèsè lórí ìta àsọ yìí ẹ bá wa kọ́ history kí kálukú mọ history ẹ tún fi oríkì ìlú kálukú sí bàbá títí wá sọ history fáwa gẹ́gẹ́ ibi táwa ti tàn wá àdèmóríkì ibi tá a tún wà náà àtúmọ̀ríkì àtúmọ̀tàn lù tó ń tàn lọ ṣé wọ́n tó ṣe pé gbogbo ìgbésí ayé ẹ history lárúbáwá ló mọ̀ sórí ìtàn lárúbáwá nìwọ́n mọ̀ gbogbo bá nàbí ṣe ló gbà gbogbo bí umaru ṣe ló gbà gbogbo bí uthman ṣe ló gbà gbogbo bí saidi náà ali ṣe ló gbà ó mọ títí ẹ gángan ó sọ lẹ́nu àpòyà ló sọkọ́ o àpòyà ló sọkọ́ bí míì náà tó bá sọ pé òun mọ̀ tán á kàn máa sọ̀sọ́ kú sọ ni bọ́mọdé bá dẹ̀ fẹ́ jogún kógún ìtànkìtàn ló máa pa lọ́rọ̀ títí yín compulsory ni ẹ dẹ̀ fi sínú education padà ẹ fi sínú àwọn syllabus yẹn padà kán máa kó àwọn ọmọ wa ní èdè Yorùbá kán dẹ̀ máa sọ ìtàn fún wọn orírun wo gbọ́dọ̀ parẹ́ kò gbọ́dọ̀ parun o pẹ̀lú ògo Ọlọ́run kò dẹ̀ ní parun gbogbo ète àwọn abínú ẹni láì nídìí lórí wa Ọlọ́run á jẹ́ ó dasán ẹ má gbàgbé ẹ bá mi subscribe sórí YouTube channel mi ẹ dẹ̀ like ẹ follow mi ẹ bá mi share ẹ comment ayọ̀ ojú òní tì yín tó bá ti pé iye tó yẹ kó pé màá máa ṣe live lórí YouTube channel mi pẹ̀lú ìrọ̀rùn gbogbo ẹ̀yin tí ẹ dúró tì mí tọ́lọ́run yàn yín ní sábàbí tẹ́ ẹ jẹ́ èèyàn nítorí èèyàn ní kéèyàn máa bẹ lọ́run pé kó dúró tì òun
tèrò bá wà lẹ́yìn èèyàn tó bá yẹ èrò á yá lọ èèyàn ló máa kù gẹ́gẹ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe dúró tọmọ Adéyẹmọ lẹ́nìí èrò lọ́pọ̀ lẹ́yìn ọmọ Adéyẹmọ bìbà lánàá bọ̀ lẹ́nìí èèyàn dúró àwọn èrò yá lọ ọmọ Adéyẹmọ ò ní kú àwa tá à ń tẹ̀lé ò ní kú bàbá Akíntóyè ò ní kú àwa tá à ń tẹ̀lé wọn ò ní kú gbogbo ẹ̀dá tó bá ti sọ pé dáadáa lòun fẹ́ máa ṣe fúnran Yorùbá àrọmọdọ́mọ wọn máa kó dáadáa ní àmọ́ ṣé ẹni tó bá dúró pé àgbà tó gbé bùkà ni ọmọ àjẹ ìrandíran àjẹ ń bẹ̀ ìrandíran ó máa jẹ́ ń bẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ náà ẹ̀kọ́ ìbínú ẹ ṣé mo dúpẹ́ o ẹ má gbàgbé ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ bá mi love ẹ like àdúrà wa gbà ojú òní tiwa orílẹ̀-èdè Yorùbá ọlọ́run á gba ìtọ́ wa fún wara wa a ní kú báyìí ọlọ́run ò ní ṣe wá lógódé ẹ̀mí pin gbogbo àwọn òkú tó ti kú lọ́nba àforíjì wọn tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ o ọlọ́run a tún lọ báyìí ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run máa kó lórí wa èyí tá a rọra sọ fúnra wa yìí ọlọ́run gbogbo etí tó bá gbọ́ etí bí ò ní di ojú tó bá wò ojú náà ò ní fọ́ gbogbo ọwọ́ tó bá tẹ share tó tẹ love tó tẹ like tó comment tó subscribe ọwọ́ bẹ́ẹ̀ ò ní rọ làkàwọ́lá wàlá quwwata illa billahi al-azim ire lójú owó ń rí ire kàǹkà ire lójú ọlá ń rí ire kàǹkà ire lójú gbogbo a máa rí lọ́jọ́ gbogbo nígbà gbogbo àti láéláé àmín ẹ má gbàgbé o ẹ bá mi share ẹ dẹ̀ comment ayọ̀.